Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ni ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. Am I walking last? Interesting. Èmi rò bóyá lọ́mọ mi sì bò mí ni. Kí n rán orí yẹn náà wá báyìí. Ta lélẹ́ ìwà ìwáyé ojú bíi nọ́mbà Ọ̀yọ́ tó jókòó yìí. Ṣé bí wọ́n ti kọ́ bá lù yín nù? Kábíyèsí náà ló ń bọ̀wọ́ sí báwọn. Bàbá wádìí ọmọ oko lọ́jẹ̀. Tọwọ́ sọ pa bí ó sàn bóyì. She sacrificed Junior. I watched that boy. I watched him die. And I was there to rescue him. He didn't do that. I should not do anything. My man. Person will get something to lose. No, the dance enter shrine naked. Borokini. A wà níhìn láti fi ara arákùnrin wa Junior Lọ́ksìn fún erùpẹ̀
a ó kọ orin yìí pẹ̀lú mi. Máa sùn olùfẹ́ kí o sì máa sinmi. Gbórí rẹ lé àyà olùgbàlà. A fi ọ ṣùgbọ́n Jésù fi ọ jù. Sùn re, sùn re, sùn re. La 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 la. Máa sùn olùfẹ́ kí o sì máa sinmi. Máa sùn olùfẹ́ kó sì máa sinmi. Orí rẹ̀ àyà olùgbàlà rẹ̀. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Sùn re, sùn re, sùn re. Mo ní èmi ó máa kíyèsí ọ̀nà mi, kí èmi kí ó má bàa fi ahọ́n mi ṣẹ̀ sí. Èmi ó fi ìjánu ko ara mi ní ẹnu nígbà tí ènìyàn búburú ń bẹ níwájú mi. Mo fìdákẹ́ yadi, mo tilẹ̀ pa inú mi mọ́ kúrò lé ọ̀rọ̀ rere. Ìbìnújẹ́ sì súre sókè. Àyà mi gbóná nínú mi nígbà tí èmi ronú ìran. Nígbà náà ni mo fi ahọ́n mi sọ̀rọ̀. Ǹjẹ́ bí ó ti wu Olúwa Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn arákùnrin wa Lọ́nsìn Junior sí ọ̀dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀, eérú fún eérú, ekuru fún ekuru, ní ìdánilójú láìsíyèméjì ìrètí àjíǹde tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣì wa dà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ nínú ògo. Mo gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá wí fún mi pé, kọ̀wé rẹ̀ láti ìsinsìnyí lọ. Alábùkún ni àwọn òkú tí ó kú nínú Olúwa. Bẹ́ẹ̀ ni èmi ń wí, kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn, nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Bàbá, gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tó tún fún arákùnrin yìí láti gbé ayé àlàáfíà tí ó sì ti yẹn wá sí ọ̀dọ̀ ara rẹ. Ògo ni fún orúkọ rẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé Olúwa ni ó fi fún wa, òun náà ló sì tún gbà á. Ògo ni fún orúkọ rẹ̀. Àbí ọ̀gá gba ọpẹ́ wa. Ó ló fẹ́ rí mi. Kábíyèsí, ó tọ́ ni pé mo fẹ́ rí yín. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò máa yé mi mọ́ o. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́rọ̀ lèmi àti yín, gbogbo bí ìlú ìṣe máa lọ síwájú tó máa tùbà tó máa tùṣẹ́ lèmi àti yín máa ń sọ̀rọ̀ ẹ̀. Ọmọlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dà pé ẹ̀tẹ̀ fẹ́ rí mímí látàn bí n bá wá ẹlẹ́sìn lé kan kò fẹ́ yé mi mọ́. Ẹ wo orí adé, ó bá léṣe kan tí mo ṣẹ̀yìn pàtó ẹ sọ fún mi, máa tọrọ àforíjì lọ́wọ́ orí adé. Ṣé nǹkan tó fẹ́ rí mi sí nìyẹn? Ó dùn mí lọ́kàn ni. Gbogbo nǹkan tó fẹ́ rí mi sí nìyẹn? Irọ́lá, tí ọba ò bá pè ẹ́ wá sáàfin, mi ò fẹ́ rí ẹ ní ẹnu ọ̀nà ààfin mi. Kábíyèsí máa ṣe bẹ̀rẹ̀, ẹ ṣàánú mi, ẹ dáríjì mi. Irọ́lá, Kábíyèsí. wá máa lọ. Orí adé ẹ má ṣe bẹ́ẹ̀ o, orí adé. Adérọ́lá, Kábíyèsí. wá máa lọ. Kí n bọ́ta. Ẹ ṣọ́, bá mi sí. Ìwọ ṣáà máa wò ó tí ẹ èyí kúkú. Màá kú ṣètò ara mi, Kábíyèsí. Ṣọ́wá tì mí ní báyìí. Ọ̀rẹ́ náà tẹ̀ fẹ́ yé mi náà. Ọ̀rọ̀ ta ni òye mọ́ ẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ Adérọ́lá jù mí lọ. Ẹbí yẹn ní wà lọ́wọ́ ẹ. Ẹ wo, ó dẹ̀ tún gbọ́ wípé Adérọ́lá lọ sọ́dọ̀ Kábíyèsí láàfin lónìí. Kó lọ sáàfin jù bẹ́ẹ̀ lọ. Mo ebi wọ̀gán ti fún pé yẹn ni o gbọ́dọ̀ fún lójú. Ó ti sọ yẹn tẹ́lẹ̀. Yẹn ní màá ti fún léyìí tó ju ojú lọ. Kí ló dé? Ẹ wo, kò tiẹ̀ fẹ́ yé mi mọ́. Ẹ̀dẹ̀kún mọ́ ọ̀rọ̀ Adérọ́lá. Ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ ẹ̀ wàhálà ni o.
ọ̀rọ̀ ọmọ náà ò fẹ́ yé mi mọ́ bó ṣe wà yẹn òun kan ògò yẹn ní ògò ṣé lóòótọ́ kò gbọ́ ìgbà tó máa yáwọ́ mọ́ gbogbo wa lọ́wọ́ bíbí iná la pàkúrọ̀ iná la wà àfikọ́ lọ́ọ́ ṣàṣàánú wa ń pàkúrọ̀ yìí yes. ṣe rí ètò èmi tẹ̀ ń sọ ẹ̀rù ń bà èmi o kó tó di gbogbo. kí ló ń bẹ̀rù fún wa lọ́mọ kì í ṣọmọ òun náà ń ṣọmọdé. nǹkan tó máa ṣẹlẹ̀ á ti ṣẹlẹ̀ o. láburú ò ní ṣẹlẹ̀ ìwọ ṣáà ṣe sùúrù wọ́n máa wọ̀ tí n bá ti ń tọ́ ẹ sọ́nà wọ́n ṣáà máa wọkọ̀ sí ọ̀dà. èmi ti gbọ́ yín. èwo ni aago tó ń wò. bàbá ilé ti tó lọ. kí ló máa ń ṣe ẹ náà tó bá wá sọ́dọ̀ mi tó máa ń kánjú náà ilé kí ló ń wá kiri. ọmọ tí yín bẹ̀ kó fẹ́ kí ọmọ kúrò sáka ní àmọ́ ẹjọ́. mo dẹ̀ mọ̀ tó ń ṣe ọmọ ẹlẹ́sẹ̀ pẹlẹbẹ tó ń gbé kiri yẹn ló mú ẹ kánjú. ó dà tẹ́ bá sọ bẹ́ẹ̀ bí ò lọ mọ́. pàdó ká máa jọ ṣeré. ó yẹ kí ẹ sọ̀rọ̀. àmọ́ ẹni sọ̀rọ̀ kí ni jíjẹ kí ni mímu ebi ń pa mí. kọ́ mi kiri. kí ni jíjẹ kí ni mímu ẹ jẹ́ àwọlé. mo fẹ́ jẹun. bẹ́ẹ̀ ni sà. wàá máa lọ ilé ẹ o lè ro jẹun. ẹ ti bí mi. no mi ò mọ̀ pé tí n bá dá ìpadà o máa gbé ọ̀rọ̀ oúnjẹ wọlé irọ́ wa máa lọ. ẹ máa lé mi sà. wá máa mi ò lé mo ti gba ipò olóhùn kan jù mo ti gbàgbé. ẹ jẹ́ bá mi fi sọ́kàn. máa fi sọ́kàn kò sí wàhálà. ẹ ṣe o sà. kò sí wàhálà o bàbá rí màsà. ṣe pọ̀ máa jẹun ẹran kan tó lókun ní ọbẹ̀ lẹ́fẹ̀ẹ́ bí. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Bọ́ba Jírò ọ̀rẹ́ mi ìgbà kan. a máa rí yín ṣé kò sí. tí ẹ jẹ́ ń bí ẹnu kí ló ṣẹlẹ̀ láàrin wa kọ́ báwo ni tírélà ṣe gba àárín wa kọjá. èmi ò máa mọ̀ fún yín. gbogbo jákujàku tẹ ló ń sọ fún kábíyèsí tó jẹ́ kán lé mi jáde bí ajá tèfètèfè láàfin gbogbo ẹ̀ wo iṣẹ́ yín báyìí oníṣẹ́ yín jẹ́ láàfin mò ń gbọ́ o. ṣe fẹ́ gbọ́. ẹ tẹ̀ dùnú ta ló sọ̀rọ̀ fún yín tó ní ọ̀rọ̀ èmi àti kábíyèsí ó wọ̀. èmi ò mọ báwo mo fẹ́ mọ ẹbí ra yín bẹ́yìn ni ẹ̀yin ẹ kúṣẹ́ ó wà lára yín. tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ gidi kan sọ ẹ kóra dáadáa yín kẹ́ kókó wájú tèmi o èmi gan ò ní táìmù o. Bọ́ba Jírò èmi máa mú wa wájú ẹ̀ òkúta tọ́mọ̀lé kọ̀ sílẹ̀ padà di pàtàkì. kí lẹ fẹ́ ṣe fún mi náà ẹ̀yin lẹ wà wájú mi ṣe bẹ́ẹ̀ jọba mọ́ àbọ̀bá ní ní kí wàá lẹ́yìn kan tẹ́ fẹ́ ṣe fún mi èmi ò ṣàfúnra mi gudugudu tí ò túra lẹ̀. ṣé Bọ́ba Jírò èmi máa mú oṣù wa ń bíbá yìí èmi máa ní ó máa padà tẹ̀. ok ẹ ní òkúta tó ṣe kí ni. òkúta tí ọmọlé kọ̀ sílẹ̀ ó fẹ́ padà di pàtàkì igunlé ló ṣe ń ṣe báyìí nìyẹn o. tí n bá fọ́ òkúta yẹn dànù bíi kwari ẹ pè mí lọ́ọ́ máa lè. kò sí wàhálà. èmi mo sọ bẹ́ẹ̀. ó máa kó tiẹ̀ níwájú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó máa tẹ́ tó yẹ pé ẹ̀tẹ́ yẹn báyìí ibi tó ti máa bà ẹ́ ò ní láìkẹ́. oru èpè wá bí wá bá mi yàbí. ẹ máa tẹ́ kò sígbà tẹ́ ní tẹ́. èmi. ẹ máa fi tẹ́ di báyìí gbà tẹ́ bá tẹ́ tán. ẹ jájọ bẹ̀rẹ̀ báyìí mo bọ̀ ẹ dúró de mi. ẹ bá tó bẹ̀rẹ̀. àmọ́rú yín jẹjẹrẹ ti ń bá yín jà àmọ́rú yín mi ò ní ṣubú bẹ́ẹ̀ ṣe wà yẹn ó dẹ̀ máa mú yín ní ẹ̀yin bàbá olóògùn ẹ̀ jẹ́ pé yẹn ò ṣe fojú tọ́ àmọ́rú ẹ lè ṣe kọ́kọ́ fún mi.
Ṣé grandpa ni? Mommy, what if I tell you I know who was responsible for my father's death? Would you stop crying? Junior, look at me. I am not in this mood at all. See, mi ò ráyè o. Just mi ò ráyè. It was Grandpa. Yes. Ẹni tó wá sí burial ni is in charge of Grandpa's drug business. But you can't tell anybody about this because they might kill me too. Stagini is too hard on himself. It was Grandpa. Ẹni tó wá sí burial ni is in charge of Grandpa's drug business. We need to tell him that he has to. It was Grandpa. Ẹni tó wá sí burial ni Taking too hard on is himself. in charge of Grandpa's drug business. ni wọ́n máa ra nǹkan kan bí wọ́n bá tún ra nǹkan kan yóò máa pẹ́ mi èyí tí mo ti sọ yìí lọ́dà. ẹ kú lé ń bí o. adélé. ọ̀yin tún dé nìyẹn òun tún ń ta délé lẹ́yìn tá a ti ní ọba lórí ìtẹ́ kí n tèmi láti tún máa jáde lé. tẹ láàrin èmi àti ẹ àbá àárín wo àti ìlú ó yẹ kó o mọ̀ pé tèmi àti tiẹ̀ ó yàtọ̀ sí tìlú gbogbo ìgbàkúgbà tí n bá ti rí ọ láyé mi adélé. ẹ bá sọ bẹ́ẹ̀ ṣáà lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. báwo ni. ẹ máa kú jókòó. ìyá wa. ṣé kan bọ̀ wá. ẹ wo ẹ má ṣe yọnu tí ń jàre mímọ àti jẹun ojú nílé tèmi kémi tó máa bọ̀. ẹ dẹ̀ kú oríire ti bí. èwo nu o. ti ọ̀rọ̀ ilẹ̀ táwọn ará bímbọ̀ wa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ok lóòótọ́ ni. mo dẹ̀ tún gbọ́ pé ẹ̀yin lẹ ṣe atọ́kùn bí gbogbo ẹ̀ ṣe bọ́ sí. ẹ dákun ṣé bẹ́ẹ̀ láàfin lu tó ni tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí ń bẹ̀rẹ̀ rẹ̀ láàfin lẹ̀ ń gbọ́. àṣìpà ọjọ́ òun náà ti wà sórí lóòótọ́ náà èmi ni mo ṣe okùnfà ọ̀gá ilé iṣẹ́ yẹn torí pé àtijọ́ mọ́ra ti pé in fact èmi pẹ̀lú ẹ̀jọ̀sọ kékeré ni ọ̀rẹ́ mi gidigidi ni èmi mo ṣokùnfà ẹ̀. Wow, wonderful. Ẹ̀yin. No, I'm impressed. So mọ̀ pé ìlú Pàkúrọ̀ ti lọ sẹ́yìn pátápátá. A dẹ̀ nídìí láti sa apá gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan ká lè yọ kúrò nínú ìkòtò ọ̀fẹ́ tó wà. Pátápátá. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ náà ló kú dùn mọ́ mi nítorí bá ṣe fẹ́ kórí náà ló tún ti ń rí báyìí. Ká yọ kúrò pátápátá ni kó má padà bẹ́ẹ̀ mọ́. Lógúndé ìyọ̀dẹ́ méjì máa lọlé torí àwọn ibi tí mo sì fẹ́ yà pọ̀. a ti parí ilé. báńkì ọmọ mi. ìyá wa ẹ kú jòkó. Lógúndé mo fẹ́ o fi nǹkan kan sí ọwọ́ òsì kó má jẹun pé èèyàn máa ń sọ̀rọ̀ ọba Òǹgẹ̀gẹ̀ lójú àwọn èèyàn bàbá sọ̀rọ̀ ọba Òǹgẹ̀gẹ̀ láì dá lójú àwọn èèyàn. bẹ́ẹ̀ ló ti yé ẹ rè wá ẹ ṣeun. ẹ máa wọlé ẹ wò Ológundé kí ló máa ń ṣe bàbá yìí mi ò láì bọ́ ṣe máa ń wùwà kí ni mo tiẹ̀ ṣe fún wọn gan-an. kò yé mi o. kọ́ ṣọ́ra wọn o. ẹ wo by the way tí ẹni tí wọ́n yẹn jàre ẹja padà sí previous topic wa báwo ni gba ọ̀nà máa bẹ̀rẹ̀ iṣẹ́ gangan lórí ilẹ̀. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ ìjọba àti kábíyèsí ni ìyẹn wà àwa gan tí ì lè sọ nǹkan kan lórí ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ ìṣọ́ pé gbogbo owó tó bá máa jáde ńbẹ̀ ó máa pé wa ṣá. torí ilẹ̀ àtọ́lọ́run o kábíyèsí mi rò pé òun fẹ́ ṣe màgòmágó ń tiẹ̀ o ó ní
òun máa sọ láàrin gbogbo èèyàn ní ó ní kọ́bọ̀ báyìí kò ní dín nínú iye tí wọ́n bá sọ táwọn àjọ àgírí lórí mo dẹ̀ ti gbà pé bẹ́ẹ̀ náà ló máa ṣe. bó ṣe yẹ kó rí náà nìyẹn tẹ́lẹ̀ bó ṣe yẹ kó ẹ jẹ́ ká máa wà plain pẹ̀lú ra wa especially ẹ̀yin sèmi ẹ má fi gbà kan bọ̀ kan nù fún mi. ìwọ náà máa pè mí pẹ̀lú ẹ̀ kájọ máa ṣe bá a ṣe ń ṣe tẹ́lẹ̀. ẹ ti máa dọwọ́ rú tó bàbá tí mo bá ń bí èmi ò expect ẹ̀ rárá but bó ṣe rí náà. ni mo padé lílo fàbínú yọ bí gbogbo èèyàn bá pè ọ́ ládélé náà lù tẹ́mi ò ní pè ọ́. adélé tètè sọ yẹn jẹ́ kí inú mi dùn àmọ́ pẹ̀lú ẹ̀ náà ẹ wo bó ṣe adélé ládélé ọmọ jẹ́. báwo ni inú mi ti ẹ̀ dùn fún gbogbo nǹkan tó ti go through àbí. àbí o gbogbo yẹn ti di kan àná báyìí. àbí o àdúpẹ́ fọlọ́. ọlọ́run mi ṣeun. ó yẹ. mo tẹ need favour yìí ni ma. kí ni yẹn. ẹ ṣe there's a patient here tí mo fẹ́ mú kúrò bí. yes ó ti wà lọ́dọ̀ wa bí ó ṣe díẹ̀ and with my own understanding kò sí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀ ó kàn wà ní wrong place at the wrong time ni. kí lorúkọ ẹ. Lọ́ládé. Lọ́ládé. yes but madam ó yẹ kí ọmọ yẹn wà níbí náà ẹ̀yin náà mọ̀ náà. rárá o mi ò mọ nǹkan kan má parọ́ mọ́ mi o. but okay that's all right ṣé mo lè máa mú lọ I'll take care of her ẹ ní láti worry about anything. she's not going anywhere. but why. àwọn tó mú wá ló yẹ kó wá mú kúrò níbí báyìí. wọ́n bá kó mú lédi yìí náà ẹ̀yin náà dẹ̀ mọ̀ náà madam you know. Dr. Oye. Ma. ọdún mẹ́wàá ni mo fi ṣiṣẹ́ as a consultant ní Bobby Specialist Hospital. mo tún wá lò 6 years lọ́dọ̀ federal government. so nǹkan tí n bá decide pẹ̀lú àwọn patients mi abẹ́gẹ́ nìyẹn. Okalo forced me into drug business. We started a factory and one of the Emeka ṣe second in command me. Yeah, I bẹ̀rẹ̀ production and our target wa ta fẹ́ máa ta ọjà fún people on the streets, clubhouses and all that. And Emeka warned me pé kí n má gbà wọn sẹ́gbẹ̀ẹ́. Ó ní fear yẹn, ó dẹ̀ warn mi pé kí n má gbà wọn sẹ́gbẹ̀ẹ́. Later, wọ́n pa Junior torí pé wọ́n rò pé mo ní plan kan tí mo plan ní kọ̀rọ̀. Mi ò dẹ̀ ní plan kankan. I don't have any plan to betray anybody. I know. Did you? Yeah. Wọ́n ṣe drugs. Kì í ṣe pé mo kàn ṣàdédé máa bá wọn ṣe drugs. Wọ́n blackmail mi ni. Wọ́n blackmail mi tí mi ò bá dẹ̀ ṣe tí mi ò bá follow nǹkan tó ń sọ. Wọ́n ready láti pa ìwọ rẹ̀ mi àti Jason àti Junior and everybody tó bá associate mọ́ mi. That's it. Àwọn mi tó bá lè understand me kó dẹ̀ believe me. Àwọn mi. Nǹkan ọkàn ni mo fẹ́ kó ṣe fún mi. Ask Remy. I swear, mo búra, I will do anything tó bá wù ẹ́ pé kí n ṣe fún ẹ máa ṣe. I'll do it. I promise. Walk away. Walk away. Walk away, Deji. Jáde pátápátá nínú ilé. You really mean that? Yes, mo fẹ́ kó rìn lọ. Kó nu ilé pátápátá. Rẹ̀mí ní inú ilé tí mo fi owó ara mi kọ́. Bẹ́ẹ̀ni. Or you want me stand squealing, talk to the police? You will do that? If you have done all of this because you want to keep us safe, Deji, then do I even know the meaning of safety?
Walk away. Please. Walk away. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. How did your interview go? Mo reject so far before you join. I didn't take the job. Unjo Kabe. No. Like, I don't want to do that job, you know. Hey, kí wá ló fẹ́ máa ṣe ń sìn? Ṣé o fẹ́ máa jókòó sílé ni? I will just take my time to think about the next move, you know. Yeah. O mọ̀ pé mo ní feeling pé òun hide nǹkan kan fún mi ṣá. Ìwọ ló mọ̀ yẹn. Mo ṣe máa hide nǹkan fún. I'm not in the mood, Joe. Èmi nìyẹn o. Yes, sir. Ben. All right, I'm coming, sir. Okay. No, so now you care. Borokini. Àwọn ìkà, àwọn apànìyàn, àwọn ọ̀tá bí ọ̀rẹ́ ló yí kábíyèsí yín ká. Ó mà ṣe o. Àwo ọ̀dà kí là mú ṣàlóògùn kí là ṣe lóhun ẹbọ tẹ̀mí ọba òfin ní bọ́ sọ́wọ́ àwọn ajogun wọ̀nyí. Agbẹ́yẹni, help me. Agbẹ́yẹni. Yeah. Help me. Help me.
àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. Mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ.